like this now, what's all this one again? Like all these people like this now, nobody's going to ask them questions. Nobody will ask them questions, say where they come from. They have their bike here, they have everything. And this is Ibon, like Ibon beginning. Look how many bikes they have here. Where do they come from like this? So say I go my challenge you go not mean but we go come and watch this by you. Oga as in so let man go to my go not mean but all them na wala to come and watch this by you. Pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń lù yìí báyìí. This is not Fulanis now. He's Hausa. Yeah, Hausa, forget. These people are Hausa. That's how we say now. They start affecting. Like only God know the kind of people that they come from. Like. Àwọn àmọ̀tẹ́kùn lágẹ̀lú ló bá mú àwọn títí másìkà àwọn náà bá mú àwọn ọ̀daràn yìí àwọn iṣẹ́ tí lójú wọn iṣẹ́ tí lójú wọn iṣẹ́ tí rí ojú wọn iṣẹ́ tí rí ojú wọn àwọn ni o àwọn ni o iṣẹ́ tí lójú wọn báyìí àwọn àmọ̀tẹ́kùn lágẹ̀lú ẹkú ṣẹ́ o àwọn ọ́fíìsà tó ń pè ní aríkúyẹrí láàrin wọn ló mú wọn láàárọ̀ ní Wolu ṣe ti rí wọn ṣe ti rí wọn ṣe ti rí lágbára Ọlọ́run ọba tó pa fáwọn ọ̀run wọ́n pa gbogbo yín ni o ẹ̀rùn tọ́lọ́ sí ẹgbẹ́ mi ṣọ́ ẹ̀yìn àmọ̀tẹ́kùn balógun bí iná aríkúyẹrí ọ̀gá àwọn àbùsì ní Wolu òun ló mú àwọn ilé láàárọ̀ yìí ṣẹ́tì ní ìgbà ẹ̀yìn ló bá àmọ̀tẹ́kùn ẹ̀yìn ká fọ́ra wọn ṣẹ́tì ní báyìí ṣẹ́tì ní wọn báyìí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fọ́ra wọn ṣẹ́tì ní wọn wọ́n ti wà láàrin wa àwọn ọ̀daràn owó abúlé orí ṣẹ́tì ní ojú wọn báyìí ṣẹ́tì ní wọn báyìí ẹjọ́ ẹ bá òkú alákan fi sọ́rí o ẹ múra o. Olúwọmọ la fẹ́ máa gbọ́. Olúwọmọ Federation.